Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn mi ọ̀dọ̀ọ̀dùbí. Lónìí ohun tí mo ní fún wa ni Igun-ìdarí ẹ̀kọ́ kẹrin bearing lesson 4. Ìbéèrè: Ayọ̀ rìnrìn àjò 80 kìlómítà láti X lórí igun-ìdarí òdo 60 ìpele lọ sí Y. Ó wá rìnrìn àjò 18 kìlómítà lọ sí juàmì Z tí í ṣe 30 kìlómítà láti X. A. Ya àwòtọ́ka láti ṣàfihàn àwọn ipò X, Y àti Z. B. Kí ni igun-ìdarí Z láti Y? Sí yìnbó, ṣírò igun-ìdarí X láti Z. Ìyànjú. Eléyìí ni ìyànjú ìbéèrè A. A ti ṣe àgbékalẹ̀ àwòtọ́ka fún ìrìn àjò yìí. Òun náà nìyí. Ayọ̀ gbéra láti X lórí igun-ìdarí 60 òun nìyí tá a wọ̀ látòrí àríwá títí débì. Wá bẹ̀rẹ̀ sí rìnrìn àjò lọ. Ó rin 80 kìlómítà títí dé Y. Nígbà tó dé Y, ó tún wá yíjú padà sí igun-ìdarí míì. Ó wá rin 18 kìlómítà lọ sí juàmì Z. Juàmì Z yìí sì jẹ́ 30 kìlómítà sí X. Wọ́n ní kí ni igun-ìdarí Z láti Y? Ìyẹn ni ìbéèrè B. Ká tó lè mọ igun-ìdarí Z láti Y, a ní láti mọ igun yìí. Ọ̀nà wo la lè gbà láti mọ igun yìí? Ẹ jẹ́ ká dá ọgbọ́n náà díẹ̀díẹ̀ báyìí. Nígbà tí a ti mọ̀ pé igun yìí jẹ́ 60 ìpele, dandan ni kí igun yìí náà jẹ́ 60 ìpele, nítorí pé igun yìí àti igun yìí jẹ́ igun onídàkejì. Igun onídàkejì sì dọ́gba síra wọn. Nítorí náà igun yìí náà jẹ́ 60 ìpele. Wàyí, a mọ igun eléyìí. Ẹ jẹ́ ká pe igun tá a mọ̀ yìí ní A. Ká tó lè mọ A yìí, a ní láti mọ àpapọ̀ igun tó wà ní B. Ọ̀nà wo la lè gbà mọ àpapọ̀ igun tó wà níbẹ̀? Ẹ má jẹ́ ká gbàgbé wípé ìhà tó dojúkọ igun Y òun ni Y kékeré. Ìhà tó dojúkọ igun Z òun ni Z kékeré. Ìhà tó dojúkọ igun X òun ni X kékeré. Wàyí, báwo la ṣe lè mọ igun yìí ní pípé? Ọ̀nà tá a lè gbà mọ igun yìí ní pípé ni pé ká lo àgbékalẹ̀ wa. Ìyẹn náà ni kọ́ọ̀sì Y dọ́gba sí X adọ́gba àròpọ̀, Z adọ́gba àyọkúrò, Y adọ́gba lórí 2x Z. Eléyìí dọ́gba sí kí ni X? X kékeré 18 adọ́gba. Kí ni Z? Z jẹ́ 40 adọ́gba. Kí ni Y kékeré? Y kékeré jẹ́ 30 adọ́gba lórí 2 lọ́nà 18 lọ́nà 40. Ẹ jẹ́ ká mú àṣírò wa. 18 adọ́gba dọ́gba sí
ẹ̀ta èjì ẹ̀rin àròpọ̀. ogún ẹ̀rin àdọ́gba dọ́gba sí àrún èje ẹ̀fà ọgbọ̀n àdọ́gba sí ọgọ́rùn-ún mẹ́sàn-án lórí èjì lọ́nà èjìdógún lọ́nà ogún ẹ̀rin dọ́gba sí ẹ̀jọ ẹ̀fà ẹ̀rin. wàyí eléyìí dọ́gba sí ẹ̀ta èjì ẹ̀rin àròpọ̀ àrún èje ẹ̀fà dọ́gba sí ọgọ́rùn-ún mẹ́sàn-án àyọkúrò ọgọ́rùn-ún mẹ́sàn-án lórí ẹ̀jọ ẹ̀fà ẹ̀rin. a rí pé eléyìí fún wa ní òdo lórí ọgọ́rùn-ún mẹ́jọ ọgọ́ta ẹ̀rin. ó túmọ̀ sí pé òdo pípé pẹ̀lú ọgọ́rùn-ún mẹ́jọ ọgọ́ta ẹ̀rin dọ́gba sí òdo. ó túmọ̀ sí pé kọ́ọ̀sì y dọ́gba sí òdo. ó túmọ̀ sí pé y ìyẹn náà ni igun y dọ́gba sí aṣòdì kọ́ọ̀sì òdo. ẹ jẹ́ ká wo aṣòdì kọ́ọ̀sì òdo lórí àṣírò wa. aṣòdì kọ́ọ̀sì òdo eléyìí dọ́gba sí àádọ́rùn ìpele. ó túmọ̀ sí wípé igun yìí jẹ́ àádọ́rùn ìpele. igun yìí jẹ́ àádọ́rùn ìpele. nígbà tí a ti mọ̀ pé igun yìí jẹ́ àádọ́rùn ìpele, láti mọ a wa a lè sọ wípé a àròpọ̀ ọgọ́ta dọ́gba sí àádọ́rùn ìpele. láti bẹ̀ lọ a dọ́gba sí àádọ́rùn ìpele àyọkúrò ọgọ́ta ìpele. ó túmọ̀ sí pé a dọ́gba sí ọgbọ̀n ìpele. ó túmọ̀ sí pé a yìí dọ́gba sí ọgbọ̀n ìpele. nígbà tá a ti wá mọ̀ pé a dọ́gba sí ọgbọ̀n ìpele báyìí, ó ti rọrùn fún wa láti mọ igun ìdarí z láti y. igun ìdarí z láti y bẹ̀rẹ̀ láti b títí dé b. a sì ti mọ̀ pé láti b títí dórí b, ìyẹn ni pé láti àríwá títí dórí gúúsù, igun tó wà ń bẹ̀ jẹ́ ọgọ́rùn kan ọgọ́rin ìpele. ṣùgbọ́n nínú ọgọ́rùn kan ọgọ́rin ìpele yìí, a ti mọ a tó jẹ́ ọgbọ̀n ìpele nísìnyí. láti lè wá mọ igun tó wà láti b sí b, ẹnu ká yọ ọgbọ̀n ìpele kúrò nínú ọgọ́rùn kan ọgọ́rin ìpele ni. ìyẹn náà ni wípé igun ìdarí z láti y dọ́gba sí ọgọ́rùn kan ọgọ́rin ìpele àyọkúrò ọgbọ̀n ìpele. eléyìí fún wa ní ọgọ́rùn kan àádọ́ta ìpele. ó túmọ̀ sí pé igun ìdarí z láti y dọ́gba sí ọgọ́rùn kan àádọ́ta ìpele. eléyìí ni ìdáhùn b wa. eléyìí ni ìdáhùn b. lélẹ́yìí. wàyí ká wá lọ sí ìdáhùn sí yìnbó. wọ́n ní ṣírò igun ìdarí x láti z
ṣírò igun ìdarí x láti z, ìyẹn náà ni igun ìdarí x láti z níbí. Ohun tí wọ́n ń béèrè lọ́wọ́ wa ni igun tó bẹ̀rẹ̀ láti ibí títí tó fi débí. Ìyẹn náà ni igun ìdarí x láti z, igun tó bẹ̀rẹ̀ láti àríwá z títí tó fi dé orí ìlà tó so z mọ́ x. Ọ̀nà tí a lè gbà mọ eléyìí, òun náà ni ká mọ igun yìí, igun yìí sì jẹ́ z. Àgbékalẹ̀ tá a lè fi mọ eléyìí ni cos z dọ́gba sí x adọ́gba àròpọ̀ y adọ́gba àyọkúrò z adọ́gba lórí èjì x y. Cos z dọ́gba sí kí ni x wa? X wa jẹ́ èjìdógún adọ́gba. Kí ni y? Y dọ́gba sí ọgbọ̀n adọ́gba. Kí ni z wa? Z wa dọ́gba sí ogún ẹ̀rin adọ́gba lórí èjì lọ́nà èjìdógún lọ́nà ọgbọ̀n. Ẹ jẹ́ ká lo àṣírò wa. Èjìdógún adọ́gba àròpọ̀ ọgbọ̀n adọ́gba àyọkúrò ogún ẹ̀rin adọ́gba dọ́gba sí eléyìí dọ́gba sí ẹ̀fà ẹ̀rin ẹ̀jọ lórí èjì lọ́nà èjìdógún lọ́nà ọgbọ̀n dọ́gba sí ení òdo ẹ̀jọ òdo. Ìyẹn náà ni pé cos z dọ́gba sí ọgọ́rùn-ún mẹ́fà ogójì ẹ̀jọ lórí ẹgbẹ̀rún kan ọgọ́rin. Eléyìí dọ́gba sí ẹ̀fà ẹ̀rin ẹ̀jọ pínpín pẹ̀lú ení òdo ẹ̀jọ òdo dọ́gba sí òdo ojú àmì ẹ̀fà. Ìyẹn náà ni pé cos z dọ́gba sí òdo ojú àmì ẹ̀fà. Ó túmọ̀ sí pé z tàbí igun z dọ́gba sí aṣòdì cos òdo ojú àmì ẹ̀fà. Igun z dọ́gba sí, ẹ jẹ́ ká wò lórí àṣírò wa. Aṣòdì cos òdo ojú àmì ẹ̀fà dọ́gba sí àádọ́ta ẹ̀ta ojú àmì ení ẹ̀ta ìpele. Àádọ́ta ẹ̀ta ojú àmì ení ẹ̀ta ìpele. Ìyẹn ni pé igun yìí jẹ́ àádọ́ta ẹ̀ta ojú àmì ení ẹ̀ta ìpele. Níwọ̀n ìgbà tí a ti mọ igun yìí nísìn, a sì ti mọ igun yìí tẹ́lẹ̀ wípé ó jẹ́ ọgbọ̀n. Igun a yìí a ti mọ̀ pé ó jẹ́ ọgbọ̀n. Níwọ̀n ìgbà tí ibi ti jẹ́ ọgbọ̀n, ibi yìí náà ní láti jẹ́ ọgbọ̀n. Igun yìí náà ní láti jẹ́ ọgbọ̀n. Wàyí, báwo la ṣe lè mọ igun ìdarí x láti z? Ìyẹn náà ni igun tó bẹ̀rẹ̀ láti bí títí tó fi débí. A ti mọ̀ tẹ́lẹ̀ wípé
àpapọ̀ gbogbo igun tó wà yípo ìdarí mẹ́rẹ̀ẹ̀rin, gbogbo igun tó yípo ìdarí mẹ́rẹ̀ẹ̀rin, àríwá, ìlà oòrùn, gúúsù, ìwọ̀ oòrùn títí tó fi padà sórí àríwá, òun náà ni 360 ìpele. Nígbà tá a ti mọ eléyìí, láti lè wá mọ ìwọ̀nba igun tó wà láti bí títí dé bí, ẹnu ká yọ igun yìí kúrò ńbẹ̀ ni, ká yọ igun 50 jọ́àmì ení ẹ̀ta ìpele àti 30 ká yọ kúrò nínú 360 ìpele. Tá bá ti ṣe léyìí, ó máa fún wa ní igun ìdarí x láti z. Ẹ jẹ́ ká wá ṣe báyìí. Igun ìdarí x láti z dọ́gba sí 360 ìpele, àyọkúrò 50 jọ́àmì ení ẹ̀ta, àròpọ̀ 30. Eléyìí dọ́gba sí 6 jọ́àmì, àyọkúrò 50 jọ́àmì ení ẹ̀ta, àròpọ̀ 30 dọ́gba sí 63 jọ́àmì ení ẹ̀ta. Ẹ jẹ́ ká wá yọ kúrò báyìí. Tá a bá yọ eléyìí kúrò ní ara wọn, 6 àyọkúrò 6 jọ́àmì ení ẹ̀ta dọ́gba sí, eléyìí dọ́gba sí 6 jọ́àmì 7 ìpele. Ó túmọ̀ sí pé igun ìdarí x láti z dọ́gba sí 256 jọ́àmì 7 ìpele. Ní ni a máa gbé dánu dúró fún tòní. Kó dí mákà torí ẹ ṣeun fún ìwòran àti ìtẹ́tíléko. Ó dìgbà.